ẹ kú dédé àsìkò yìí a kí wa pé Ọlọ́run Ọba Olódùmarè yóò máa wà pẹ̀lú wa. Ẹni tó ń pè ẹ́ kò tí ì dákẹ́, ó ní òǹgbọ́ àgbọ̀yà. Òjò tí ì dá, ó ní òjò tó ń rọ̀ lọ́wọ́ yìí kò tó tàná. Ta ló sọ fún ẹ bó ti ṣe tán àti dá? Anyway, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé, ọ̀rọ̀ tó wà nílẹ̀ bí náà bá tán láṣọ, ẹ̀jẹ̀ ò ní tán lè kanná lọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, a sì ní dákẹ́. Ìlú tó ń sàn fún wàrà àtọyìn lórílẹ̀-èdè Nàìjíríà lóòótọ́, ṣùgbọ́n èmi a máa béèrè wípé ṣáwọn kan ò ti lá oyin bẹ̀ tán? Wàrà bẹ̀ ń kọ́? Ṣé kò ti fì sáwọn apá abì kan? Ṣé àwọn tó fì sí lọ́wọ́ wọ́n fi ń ṣàánú àwọn tí ò ní? Ìyẹn bẹ́ẹ̀, ẹjẹ́ tún wọ bòmíì lọ. Ibi tá a fẹ́ wọ̀ lọ rèé. Látàyè bàbá wa tó dolóògbé, ààrẹ àná ajagun fẹ̀yìntì Muhammadu Buhari, la ti ń gbọ́ pé wọ́n fẹ́ fi orúkọ àwọn tó jẹ́ onígbọ̀wọ́ àwọn agbésùnmọ̀mí síta, àwọn tó ń sponsor àwọn bandits. À ń gbọ́ arórúkọ àwọn kan. Tẹ́ ẹ̀ bá gbàgbé, ayé ààrẹ Muhammadu Buhari ni wọ́n gbé Nnamdi Kanu ti gbàdájọ́, ó ti wà lẹ́wọ̀n. Sokoto ló sì wà nílùú àwọn Haúsá. Wọ́n Nàìjíríà náà là ń pariwo, àwa ò sọ pé bẹ́ẹ̀ kọ́. Kọ́mọ́ lọ mú olúwẹ̀ fún treason fẹ́ lónìí. Wọ́n Nàìjíríà. Ayé bàbá wa Muhammadu Buhari tó dolóògbé náà ni wàhálà ti Sunday Igboho bẹ̀rẹ̀, nígbàtí bàbá kan dé láti ilẹ̀ Amẹ́ríkà tó wá dáko ní Gangan tí wọ́n sì pa, tí ẹ má bínú jàre, tí Sunday Igboho lọ síbẹ̀ tó dẹ̀ sọ wípé kán mọ́ pa àwọn èèyàn àwọn mọ́. Àsìkò gbà yẹn náà ni wọ́n gbé àwọn ọba kan tí wọ́n ti pàdé bọ̀. Wọ́n padà mú Sunday Igboho ní Kútọ́nù nítorí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, lórí pé wọ́n pa àwọn èèyàn mímọ́. Now, ọdún wo la ti wá ń gbọ́ orúkọ àwọn tó ń sponsor bandit? Ṣé ìwádìí lọ lórí wọn? Ṣé wọ́n confam ẹ̀? Torí allegedly wọ́n ní wọ́n forúkọ wọn síta, èèyàn bíi 15. Ẹ lè rí lórí àwọn bòmí, torí mi like waste time. Àwọn 15 yẹn, orúkọ àwọn kan táwọn èèyàn expect torúkọ wọn rìn bẹ́ẹ̀. Kódà wọ́n lọ́pọ̀lọpọ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn náà wà nínú ìṣèjọba. Wọ́n ní ni o. They said is alleged. They were alleged. Ṣùgbọ́n táwọn èèyàn ń béèrè lọ́wọ́ ìjọba bàbá wa ní ìsìn, tí wọ́n ní tó bá jẹ́ lóòótọ́ àwọn ni wọ́n forúkọ àwọn agbésùnmọ̀mí tí àwọn tó ń sponsor wọn síta, tó bá já wọn ni, tó jẹ́ lóòótọ́, wọ́n ní yàtọ̀ fún pé àwọn orúkọ kan wà tí wọn ò rí ń bẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé bẹ́ẹ̀ bá fi síbẹ̀ àwa gbà pé ń wádìí lọ́wọ́ ni, ẹ̀ tí confam. Bó ti jẹ́ pé àwọn orúkọ yẹn rìn bẹ́ẹ̀, àwọn ò sọ pé bóyá wọ́n kọjá agbára tàbófin, ṣùgbọ́n wọ́n láwọn tẹ́ ẹ forúkọ wọn síta, àwọn ń dúró de pé wọ́n ti fọwọ́ òfin mú wọn o. Bọ́n ṣe fọwọ́ òfin mú Nnamdi Kanu, tí wọ́n ṣe gbẹ́sẹ̀ lé dúkìá Sunday Igboho, tẹ́ ẹ bá wá wo orúkọ tí wọ́n fi síta yìí, kò sí ọmọ Yorùbá ń bẹ̀, kò sí Ìgbò ń bẹ̀, kò sí Niger Delta ń bẹ̀. Àwọn ará òkè ọya ni gbogbo wọn pátá gbòrògbòrò. Àwọn ni wọ́n ń gbẹ̀mí èèyàn, àwọn ni wọn ò fi jọba lọ́kàn balẹ̀, àwọn ni wọ́n ń ṣe agbésùnmọ̀mí. Wọ́n Nàìjíríà o,
ká tiẹ̀ gbà wípé òkè ọya náà ti ń pààyàn jù, wọ́n ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ wa báyìí. ìbẹ́ ẹgbẹ́ ètò ṣẹlẹ̀ ń bàdàn ètò ọjọ́ mẹ́ta, tọ̀wọ́ wà ń bẹ̀ o, ti Kwara wà ń bẹ̀ ní eruku o, bó ṣe wà káàkiri nìyẹn o. àtúngbọ́ pé wọ́n ti wọ ọ̀rẹ́. àwọn ará abísìrè kò sí ẹ̀yà míì ju àwọn ẹ̀yà yìí lọ. àwọn ò sọ pé kẹ́ ẹ pín Nàìjíríà o, a gbà pé wọ́n Nàìjíríà o, ṣùgbọ́n bó lẹ́ ṣe máa fọwọ́ òfin mú àwọn tí ọwọ́ bá tẹ̀ àtàwọn tó ń sponsor wọn. ìbéèrè àwọn èèyàn nìyẹn pé ṣé wọ́n kọjá òfin, ṣẹ́rù wọn ń bàjọba, wọ́n ní ṣé bá ṣe máa bá lọ rèé. bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ wo ẹ̀yìn yín wò ó. àwọn tó ní kẹ́ ẹ máa jó lọ kán mọ̀ jẹ́ ká èèyàn o. nígbà míì bíjó bá yẹni là á fojú agbólẹ̀, ṣùgbọ́n yẹn ó jo ijó yẹn dáadáa táyé ò rí pé ó gbìyànjú. ẹ ti gbìyànjú ṣùgbọ́n ibi tó kù sí yìí kófin òṣìṣẹ́ ni o. táwọn ará bí bá fi mú jẹ pátápátá, kí la fẹ́ kọ sílẹ̀ lórí ààbò lórí ìṣèjọba yín. òkè yẹn kú dédé àsìkò yìí. ẹ fọwọ́ òfin mú àwọn tẹ́ ẹ fi líìsì wọn síta, tó bá jẹ́ lóòótọ́ ìjọba ló fi síta. ẹ ṣèwádìí, ẹ fọwọ́ òfin mú wọn. àwọn tó bá ṣẹ́kù ẹ fọwọ́ òfin mú wọn. ẹ má jẹ́ ó jẹ́ bí wọ́n ṣe máa ń forúkọ wọn síta tí ò sí ní tó ṣẹlẹ̀ sí wọn. bí nǹkan ṣe ṣẹlẹ̀ sí Nnamdi Kanu, tí ẹ̀rí ti Sunday Igboho rò tẹ́ ẹ̀ jẹ́ kó lẹ́tọ̀ọ́ sáwọn nǹkan ẹ̀, ẹ fọwọ́ òfin mú wọn. ẹ tiẹ̀ já wo ilẹ̀kẹ̀ mọ́jà lé mọ́jà tàbí kan ní ọjà sí, ẹ já wo ibi tó fẹ́ já sí. akínyẹn kú ìṣèjọba o, ọlọ́run á fún wa ṣe o. wọ́n Nàìjíríà, ẹ̀wọ̀ ẹ̀yìn yín wò, àánú ọlọ́run ní fi ilẹ̀. Ṣeun Agboola lórúkọ tèmi. ẹ ṣé tẹ́ ń darapọ̀ mọ́ kàn ní. God bless you.